Ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́ máa lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sokoto kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbọ́ yàyàmọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún yín kó bùkún mi kó sì bùkún orílẹ̀-èdè tí èmi àti ẹ̀yin tá à ń polongo pé kí Olódùmarè kí ó gbà fún wa. Mo ṣe bẹ́ẹ̀ ẹ̀yin al-ulamaa'u warasatul anbiya'i ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àtèyí tó pamọ́ pátápátá mukadam sheikh pẹ̀lú gbogbo mùsùlùmí mo kí yín o mo ní assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wá kẹ́yìn ìyá mi bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì tẹ̀jẹ́ bíṣọ̀pù rẹ́fẹ̀rẹ̀ndì nínú ìjọ àgùdà ìjọ mímọ́ àlùfáà nínú ìjọ celestian kérúbù and sẹ́ráfù mo kí yín pé àláfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo yín o. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi tẹ́ ẹ jẹ́ lẹ́sìn kan ẹ̀sìn tá a bá láyé tẹ́ ẹ gbẹ́sìn tá a bá láyé dání tẹ́ ẹ jẹ́ ó bàjẹ́. Mo kí yín pé ewé á máa jẹ́ egbò á máa jẹ́ ẹ̀ ní ṣe wíjá ẹ̀ ní ṣe gbòwà àlùbáríkà àwọn tó Olódùmarè tó kó lé ayé lé lọ́wọ́. Mo wá kẹ́yìn ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣubú ẹ̀yin abiyamọ tẹ́ ẹ dúró tọmọtọmọ yìí fi ṣìṣe ẹ̀yin aláràká alátàká alákàkà tiraka ẹ̀yin lọmọ tí mọrí ọlọ́jà mẹ́rìndínlógún olùyàrá òkìkí gbó gìrìgìrì ń dá ò ìdánidàgìrì ẹ̀yin ní ìdágìrì tí ń dá mọ́lẹ́kùn àṣẹ kándúkándú ẹ̀yin lakọ ajá abojú mẹ́rin abo ajá abojú mẹ́rin akọ ajá abojú mẹ́jọ abo ajá abojú mẹ́jọ akọ ajá abojú mẹ́rìndínlógún abo ajá abojú mẹ́rìndínlógún ẹ̀yin ìyá mi awẹyẹ ní ẹwẹ mi o mo ṣèbá orí tó kún tí ò níná mo ṣèbá ọjà tó kún tí ò lérò mo wá ṣèbá oko tó pọ̀ jaburata tí ò ní rúgbìn ẹ̀yin àgbààgbà nígbàní mo ṣèbá yín o mo wá kí kábíyèsí ọ̀nìrìṣà àrólé oòdùà dìgbìnìbí àti àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ ọba babátúndé ẹni ìtàn adéyẹyè ògúnwùsì ọ̀jájá the second ọ̀ọ̀ni ilé ifẹ̀. Mo fi bàbá mi mo fi kí olúbàdàn ilẹ̀ ìbàdàn ọba ọlákùlẹ́yìn owólabí mo wá fi hàn méjèèjì mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá nílẹ̀ káàárọ̀ oòjíire ẹ̀yin ọba tẹ́ ẹ mọ̀ tẹ́ ń ṣe mò ń kí o ǹjẹ́ àwọn ọba àdánwò àwọn ọba òfò àwọn ọba tí wọ́n so yangan mọ́dì tí wọ́n dá láwàdà adìẹ. Mo kí gbogbo gómìnà ilẹ̀ yorùbá pátápátá látòrí ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé ìkárí gbogbo gómìnà ilẹ̀ yorùbá tèdè Kogi àti Kwara mo kí yín o. Mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. Ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ ń padà ń ṣe mẹ́yìn lọ́balọ́ba lára. Mo kí yín Àdìsá mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè alànà fọmọ Yorùbá mo kí yín bàbá. Mo wá kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi wípé agbára lọ́wọ́ Ọlọ́run rí ní rí dààmú ní rí nira àlùbáríkà àwọn tó Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Kí ni mo wá ṣe lóde lónìí ọ̀rọ̀ tí ń jà ràìnràìn lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba pàápàá jùlọ èyí tó tẹ̀sẹ̀ ṣẹlẹ̀ tí ọba kan tó lọ rèé ń ba kúbẹ́kúbẹ́ látàrí pé ó fẹ́ bá gómìnà ìpínlẹ̀ Ògùn ó fẹ́ bá wọn sọ̀rọ̀. Mo wá rí i pé àwọn èèyàn mi kódà àwọn ìyá mi bàbá mi oníkálukú bu ẹnu àtẹ́ lù ú wípé ó kù díẹ̀ káàtó. Mo wá rí i pé ó tó ọmọlúàbí nítòótọ́ ọmọ Yorùbá tòótọ́ yóò bu ẹnu àtẹ́ lù ń tó ṣẹlẹ̀ yẹn àmọ́ àwọn ọba wa ló fà á wọn èé ṣe ni à ń gbèjà wọn èé ṣe ni à ń kú fún. Ìjọ́ kìíní àná tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ táwọn ọba wà lórí àga tí wọ́n kọ̀ wípé gómìnà fẹ́ lọ sọ̀rọ̀ kò nílò káwọn ó dìde èwo làbúrò tó ń ṣẹ̀ṣẹ̀ dìde orí adé làwọn ọba máa ń jogún gómìnà ni ọba láláṣẹ lórí gómìnà
ìgbà tí wọ́n dìde bàbá wa ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n fi wọ́n ṣe ìrántí páwọn ti ṣiṣẹ́ ológun rí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pèsè fún wọn, ẹ dìde ẹ jókòó. Gbogbo wa náà la tún kẹnu láti kojú oro sírù nǹkan bẹ́ẹ̀. Yé ṣe tírú ẹ̀ tún wá wáyé lọ́wọ́ ẹni tá a pè ní ògbóǹtarìgì àgbà ńlẹ̀ Káàárọ̀ Oòjíire tó jẹ́ Àrẹ̀mú Olúṣẹ́gun Ọbásanjọ́. Gbogbo wa la bu ẹnu àtẹ́ lù ú. Tẹ́ ẹ̀ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, bẹ́ẹ̀ bá sì rántí tẹ́ ẹ̀ gbàgbé, Alhaji Wasiu Ayinde tó ń kọrin tí ẹ pàdé Olúwo ní patí tí ẹ ń nawọ́ sí báyìí pé ìwọ tí ẹ ń bọ̀ lọ́wọ́ ọba aládé orí àpèrè Oòduà. Ìyẹn tó dùn yẹn, ìgbà tí àwọn ìjà kan wáyé nílẹ̀ Ìbàdàn láàrin Haúsá àti Yorùbá, àwọn ọba kan mọ̀ fẹ́ ya fọ́tò pẹ̀lú àwọn gómìnà ilẹ̀ Haúsá àtàwọn kan tán wá ń gbà náà lọ, wọ́n mọ̀ páàkì wọn sẹ́gbẹ̀ẹ́ ni Sẹ́ríkì tí ò tó baálẹ̀ wọ́n bọ́ wájú. Ibòmíì gómìnà ó jókòó, àwọn ọba ó nàró, àwọn ọba wa wọ́n so yẹngẹmọ́dì, wọ́n da láwàdà adìẹ. Ìyá mi kan ní ọlọ́mọ ẹ̀fọ́ oúnjẹ wa síbi ọha ìní ń jẹ́ wọn máa ṣe bẹ́ẹ̀. No, I won't go by that. Mi ò ní gbà á, mi sì ní lọ náà bí ẹ lọ yẹn. Kò sẹ́ni tọ́lọ́run ò fóúnjẹ rẹ̀ síbi tó há. Discipline ìní fi ń rọrùn ni. Ẹ̀yin ìyá mi bàbá mi tẹ́ wà ní diaspora, ṣébi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ só rọrùn? Ọ̀nìrìṣà àrólé Oòduà wọ́n lọ birthday kan lọ́jọ́ kan, wọ́n gbé microphone lé kábíyèsí lọ kọ́ mọ́ ẹ̀bọ́n pé nọ́mbà tí wọ́n èkó ti kéèkì. Ọ̀pọ̀ àwa ọmọ Yorùbá la jáde ńgbà náà pé kábíyèsí ẹ má fi àpèrè Oòduà ẹ má fi wọ́lẹ̀ mọ́, pàápàá jùlọ bẹ́ẹ̀ ṣe jẹ́ olórí aládé fún gbogbo ọmọ Yorùbá. Kábíyèsí Ọ̀nìrìṣà dìde lórí àga Oòduà, wọ́n ní kí bàbá Adébóyè ó jókòó bẹ́ẹ̀. Gbogbo àwọn ọmọ Yorùbá la ké tètè. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Ọláoyè tó ṣẹ̀ṣẹ̀ jẹ, àwọn tí ẹ̀ ṣí adé ni wọ́n ní kí bàbá Adébóyè ọmọ tami òróró náà lórí. Ó yẹ sọ fún mi, wọ́n ń fira wọn wọlé àbí wọn ò fira wọn wọlé? Kò wá gbọ́dọ̀ kò ní ṣaláìmọ́ rí bẹ́ẹ̀. Ìgbà tó jẹ́ wípé àwọn ọba tí ń jẹ ní ìsìn, gómìnà ní lọ rèé mú ẹni tí wọ́n fẹ́, ẹni tí wọ́n mọ̀ pé yóò mọ̀ gbọ́rọ̀ sàn lẹ́nu, àwọn náà ń fi wọ́n síbẹ̀. Ẹ má jẹ́ ń tàn yín, Ifá ò ríṣẹ́ ṣe mọ́. Wọ́n ti sọ Ifá di kọ́ọ̀lù, Ifá ò ríṣẹ́ kankan ṣe mọ́. Ifá tí mú ọba ní ìsìn ò mú olóṣì, olówó ni Ifá mú. Wọ́n ti ń pàǹdà, ẹni gómìnà bá fẹ́ ní dorí opò, ẹ wá bá ń béèrè. Èwo nú àwọn ọba ní ìsìn ní òṣòṣèlú ní ò bìlọ́ǹgì sí ẹgbẹ́ kan àbí kejì, wọ́n fàgbà wọn wọlẹ̀. Ìgbà tó lóṣèlú bá wá sáàfin ọba, ọba tó jẹ́ wípé ìwọ ni bàbá gbogbogbò, tọ́ba dáhùn tí ń sọ fẹ́ gbé òṣèlú kan wípé láti àpèrè tí mo gbé dání yìí o, gbogbo agbára tó nílò wọn ò fi ṣiṣẹ́ fẹ́ gbẹ́ kan kó wọlé.
bẹ́gbẹ́ ń ọ̀bá padà wọlé tẹ́gbẹ́ míì wọlé sọ́ba ò dẹni yẹ̀yẹ́. Kábíyèsí ọba Adésọjí Adérẹ̀mí wọ́n ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ọba ni wọ́n o. Ìgbà tí èbó ránṣẹ́ sí wọn pé òun fẹ́ rí wọn, bàbá ní èmi Ọ̀nìrìṣà ǹdẹ fẹ́ rí just like that. Bàbá ló dùn àwọn ò gbọ́dọ̀ fodò, báwọn ọba fò wọ́n ṣètùtù wọ́n ṣe gbá wọ́n ṣàwo. Àwọn bàbá yẹn ń sọ̀rọ̀ with authority dà lẹ́nu ẹ̀yin ọba àsìn mọ́. Níjọ́ ní gọ́vnà Adeleke ẹ wò bá náà ṣe kábánà Ọ̀nìrìṣà níta gbangba. Ọ̀ní ń nawọ́ sí wọn báyìí wọ́n dẹ̀ wé fọwọ́ yẹn wọ́n wá lọ rèé kí àwọn èèyàn tán wọ́n ẹsẹ̀ wá nawọ́ padà. All because gbogbo àwọn ọba yìí ní wá kọ́ńtíráàtì káàkiri lábẹ́ ìjọba. Ọba tí ọba ti ṣòṣèlú tí ọba ìjọba ṣe wọn èé lówó. Ẹ gbọ́, ọba tí ọba ti ṣòṣèlú, tẹ bá rọba tí ò ṣòṣèlú tí ọba ìjọba ṣe, irú ọba bẹ́ẹ̀ èé lówó. Àwọn ọba tí a so yangan yìí mọ̀ dídé bíi wípé wọ́n ń kó àbùkù bá àwa tá a jẹ́ ọmọ Odùduwà. Tẹ́ ẹ bá lè fún mi ní ọba kan tí ò ṣòṣèlú, tẹ́ ẹ bá lè fún mi ní ọba kan tí kì í ṣe wípé wọ́n lọ rèé mú wọn wá ni pé wọ́n wá jọba. Ẹ worú kábíyèsí ọba Òfò, ọba Olú Ìmáṣàyí yẹn, Kàbírù àbí kíní ń jẹ́, ọba tó yẹ kí wọ́n dáná sun ààfin ẹ̀. Ọlágbára olóògùn òfin na Fúlàní tí ń dààmú ìlú, òun fòògùn na ọmọ ìlú, sọba náà nù. Ẹ dáhùn, sọba nìyẹn. Olóyè Sunday Ìgbòho Òòṣà, Àdìsá ọmọ Aládìkún, ó mọ pàtàkì adé lẹ̀ Yorùbá, ó mọ pàtàkì ọlá nílẹ̀ Káàárọ̀ Òjíire. Ó wá ń ṣègbìyànjú pé kí wọ́n dá àṣẹ padà sẹ́nu lọ́balọ́ba. Bẹ́ẹ̀ bá mọ̀ ẹni tí ọba mọ̀, ọba aládé ilẹ̀ Yorùbá àti councillor local government the same grade náà jọ wà. Abẹ́ local government chairman làwọn ọba wa wà. Ìdí náà tó fi jẹ́ wípé ó rọrùn fún gómìnà láti yọ ọba nípò láì bìkítà tí ó tẹ̀yìn ẹ̀ jáde. Nígbà tán mọ̀ pé wọn ò lè dágbèsí ayé wọn ṣe láì rá wọn. Ẹ ṣe ta iyì àti àpọ́nlé fáwa ọmọ Yorùbá. Kẹ wá wò bọ́yá ẹ dẹni àpọ́nlé àbẹ́ ẹ̀ ní dẹni iyì. Ṣé irú Aláàfin Ọ̀yọ́ ọba Lámídì Àtàndá Ọláyíwọlá kẹta tó dolóògbé, ṣé ní ọmọ ọba búbẹ́búbẹ́ lẹ́gbẹ̀ẹ́ gómìnà kan láti bá gómìnà sọ̀rọ̀? Àwọn ọba ìbú kan jàn, wọ́n ṣaburú fún alẹ́ Yorùbá débi wípé olówó gan ò rìspẹ́kìtì ọba mọ́. Bó ló ṣe fẹ́ rìspẹ́kìtì ọba? Wọ́n láwọn wá sáàfin ẹ̀ ń bùn ọba ní mọ́tò. The next thing, it is an handshake. Wọ́n máa bọ ọba lọ́wọ́ ni. Kò sáṣẹ lẹ́nu ọba mọ́. Àṣẹ ti travel. Àṣẹ ẹnu ọba ti travel. Àwọn ọba ẹ wàá rí wọn ní ìsìn. Ẹ dáàfin ọba mi ẹ ní bọba mi lé, ẹni bu ọ lọ ó ti la Àbújá wá kọ́ńtíráàtì lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ọba tán yàn sínú abà bí àpẹẹrẹ Ìkèrèkú, kí ni lọ́ọ́ ṣe l'Àbújá tó ń wọ fúláìtì kì?
tèmá sí ọba pé kó máa mójútó ìlú ni mójútó aráàlú rẹ gbogbo ohun tí aráàlú ní. kàkà kan ṣe bẹ́ẹ̀ mọ́. kàkà kan ṣe bẹ́ẹ̀. nǹkan míì náà ń ṣe o. ọ̀nà wo láwàá gbà? ọ̀nà wo la fi ní rírú ẹ̀ mọ́? ọ̀nà wo la fi dá iyì àti ẹ̀yẹ ara àwọn lọ́balọ́ba padà? àfi kí gbogbo àwọn ọba yìí kí wọ́n kọ́kọ́ pe àrónú wọn àti ọ̀dọ̀fín. nígbà ọba tiẹ̀ ti ń tọ́ ọba ní ìsìn yẹ̀yẹ́ débi pé àfi ṣẹ́ẹ̀fì ọba wà lórí TikTok, ọba ń jójó ẹlẹ́yà lórí Facebook, ọba ń bẹ lórí Instagram ń jójó òṣì. fún kínní? ẹ kọ́kọ́ gbé gbogbo irresponsible life, àwọn ìgbésí ayé ẹlẹ́sìn rìn tẹ́ ń gbé, ẹ kọ́kọ́ gbé e lẹ̀ náà. ẹ ṣe kí ni? ẹ kọ́kọ́ gbé e lẹ̀, ẹ gbé e lẹ̀ pátápátá. kẹ wá gbé ìfẹ́ àwọn aráàlú, kẹ gbé sọ́kàn yín. ẹ gbọ́, ẹ gbé ìfẹ́ aráàlú, ẹ gbé sọ́kàn. rádaràdà òfò tẹ́ ẹ máa ń ṣe yẹn ẹ gbé lẹ̀. ẹ wá darapọ̀ máwọn ọmọ Yorùbá tòótọ́ tá ń pè fún òmìnira ìran Yorùbá. tí Yorùbá bá lómìnira láyé ẹ̀yin ọba yìí náà tó lè yí padà. ẹ ń dójú tì wá gan, ẹ ń dójú tì wá, sẹ́yìn ò rí ni. ẹ fàwọn ọba ilẹ̀ Haúsá ẹ fi wọ́n ṣàpẹẹrẹ. bí gómìnà ilẹ̀ Haúsá bá déwájú ẹ̀mí àwọn ilẹ̀ ẹlẹ̀ ní gómìnà ó jókòó sí, ọba wà lórí àga. ẹ̀mí àlọrin wọn ò bí gọ́vnà Abdulrahman Abdulrazak dákọ́ bá bọ́wọ́, yọba bọ́wọ́ yọ lọlẹ̀ tán pátápátá. níjọ́ ni gómìnà ilẹ̀ Yorùbá kankan ti dọ̀bálẹ̀ fọba mọ́. èyí tó bá dọ̀bálẹ̀ fọba afẹ́ ayé ni, èyí tí ó threaten ọba ló pọ̀. gómìnà ń lọ campaign òṣèlú, ọba gbádé tẹ̀lé, tí èyí bá ṣe pẹ̀yìn ọba yìí ẹni burúkú gbà nìyí. àwọn èèyàn wá ń complain pé wọ́n ń bayé yín jẹ́, pé wọ́n ń kábánà yín, pé wọ́n ń yẹ̀yẹ́ yín káàkiri. wọ́n ń ṣe ní yẹ̀yẹ́ yín, ẹni yẹ̀yẹ́ ni yín ni. ẹni yẹ̀yẹ́ aláìnírònú akíndanidání lọ́pọ̀ jù. ìjọ wo la gbọ́ nínú ìròyìn pé àta ọjà ìlú Òṣogbo àwọn ọlọ́pàá mọ́ba pé lórí ọ̀rọ̀ fake check? èèyàn ọba eléyìí náà la tó gbọ́ náà pólúwo pọ́n ní kábíyèsí jalè l'Amẹ́ríkà. ẹ dójú tì wá. ìdójútì yìí pọ̀ jù. ó pọ̀ lápọ̀jù. tá àti ẹ̀fẹ́ rírú ẹ̀ rí. a pè yín ní kọ̀kọ̀, a pè yín ní gbágbá, wípé òmìnira àràn Yorùbá ni ẹjẹ́ ọjẹ́ yín lógún, ẹyẹ gbádé òfò kí Àbújá. Rolls Royce ni gbogbo yín fẹ́ gùn. The latest kí ló ń pè é ni gbogbo yín fẹ́ lò. The latest Lexus Jeep SUV ńlẹ fẹ́ lò. kò wá jẹ́ kí kankan nù yín ọ̀nà ní aráàlú mọ́. sọ wá tán yín, ẹ ti wá so yan gan mọ́dì,
ẹ̀ ń da aláwàdà adìẹ alága kánsù ọmọ lọ́ọ̀bì kan yóò ní tán bá bí ọba dáa kó mọ̀ wá náà sì bí ọba dáa. ọyẹ ìdánilò ta ni ká blame ṣáà gómìnà yẹn ni ká blame ni àbáwọn ọba wa. èmi ò blame gọ́vnà kankan. ìgbà tí àwọn ọba ti ń tọwọ́ bọ ìwé tí ó yẹ kí wọ́n tọwọ́ bọ̀ ìjọ náà ti ta birthright tí wọ́n fáwọn olóṣèlú. bẹ́ẹ̀ bá lọ́ba kan tó ọlọ́ba kan ó gbèjà ran Yorùbá ọ̀ ń tanra rẹ ní ọba wọn ò ní ṣe. ọba tó lè sọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá tó mọ́ lónìí òjò bíi 4 lọ Ọọ̀ni, Àwùjalẹ̀, Aláàfin. ẹni pé wọn ìrà láàfin míì jẹ torí pé wọn kàn ń tọ́ bọ̀ ẹni fámú ẹ̀fẹ́ lò ẹ̀fẹ́ lẹ́lòmíì ẹni tẹ́yìn ọmọ gbọ́rọ̀ sí lẹ́nu tẹ́lẹ̀ ráyè ló ń gbà àsìkò òṣèlú yín bá dé lẹ́fẹ́ lò. ẹ̀yin ọba yìí ẹ bẹ̀rù Ọlọ́run. mo kọ́ lóye Sunday Àdìsá ọmọ Adéyẹmọ àkókò gàgàrà tó gorí àpáta lọ rèé téńté ojú tó lé ojú tó kó lówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí. ọ̀rọ̀ tó sọ ìní ti ń ṣe yìí mo sọ yìí mo dúró náà o tó rásọjù ọ̀rọ̀ ní díjà alẹ́ àbí èyí tí mo sọ yìí ó ti yé yẹn ju stick sínú ọpọlọ yẹn yín ọba yẹn ní ìyá nìyín. ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. àlùbáríkà àwọn tó lódùmarè kó lé ayé lé lọ́wọ́. ẹ kéré oko délé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà ní diaspora ó dàbọ̀.